Ọlọ́run ìpè ní pípe ní rẹ̀ òun náà mi pè ní òun ní pè ní ṣọlá. Ṣé wọ́n rọ́ Ọlọ́run Olódùmarè tẹ̀rẹ̀ kọjá bá o. Tó bá ké sí ọ̀nìyàn ọmọọmọ ké sí ni, kó bá yan ni ọmọọmọ yan òpè kó pé ọ̀nìyàn yálà sínú ìgbàlà àbí yálà sínú iṣẹ́ ìránṣẹ́. Ó jẹ́ òpè kọkúnrẹ́rẹ́. Òun là kò rí ọ̀rọ̀ mi lónìí. Òpè rẹ̀ ìṣẹ̀lẹ̀ kúnrẹ́rẹ́ pàápàá òpè sùn wọ kò tí léyìn ó di wẹ́ẹ̀ mọ Jésù òjò ṣá lọ́kàn mọ́ ẹ̀sìn ṣá lọ́mọ wẹ́ẹ̀ mọ Jésù wẹ́ẹ̀ gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ̀. Ọlọ́run ké sí ọlọ́ni nínú Mátíù orí 19 ẹsẹ̀ 21. Ikọ̀ asọ̀dọ̀ ikọ̀ àbọ̀ ikọ̀ wé alẹ́ òun torí kẹ́hìn torí pé lọ́ọ̀dọ̀ rẹ̀ lè yé à lọ́ọ̀dọ̀ rẹ̀ làbò à lọ́ọ̀dọ̀ rẹ̀ ló dáríjì à. Kẹ́ òpè kó pe nìní òpè ké pé ẹlẹ́ṣẹ̀ lóní òpè ké pé òwò ọkọ̀ jẹ́ pé òpò ẹ̀mí kọ̀ ẹ̀ tẹ́wọ̀ gan lọ́rùn ṣùgbọ́n èṣù kàn ń darí rẹ̀ bí bọ́tìnì ni mo tẹ níbi kó bá ti darí rẹ̀ sí nǹkan bá ti kọ̀ yà á ṣe nǹkan bá ti kọ̀ yà á mú ṣekúṣe kó bá ti kọ̀ yà á ṣe ibẹ̀ lọ yà á sí ṣùgbọ́n Jésù ké sí ọ. Òpè rẹ̀ ọkúnrẹ́rẹ́ lákọ́kọ́ ikọ̀ yà ó kó bá Jòhánù orí 1 ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ikọ̀ àbọ̀ ikọ̀ yà ó. Òpè rẹ̀ lọ́ra òpè rẹ̀ wípé kó àbọ̀ kó yá mú mi wọ́n kò gbẹ ọ̀rọ̀ Ọlọ́run ìwà mímọ́ ìwà òdodo kẹ́ gbẹ ọ́ ikọ̀ àbọ̀ kó yá mú mi ní Jòhánù orí 7 ẹsẹ̀ 36. Òpè rẹ̀ kúnrẹ́rẹ́ èèkàn ìpè ní ṣá kéèpè ní sáṣálẹ̀ á pè ọ́ sínú òtẹ́lọ́rùn á pè ọ́ sínú jíjẹ mímu á pè ọ́ sínú ààbò. Ẹ̀kẹta rí pé ikọ̀ àbọ̀ kó yá jẹ ó ké sí ọ ní Jòhánù orí 21 ẹsẹ̀ 12 kí àwọn àbọ̀ kan yá jẹ ebi ti pa wọn ti ṣuṣẹ́ orí wọn ti fẹ́ pa ọ̀dọ̀ Jésù Kristi ní kí ti àṣírí ọ̀la ayé rẹ ibẹ̀ lẹ́yà ọ́ níwọ̀n ìgbà kan bá ti yan nípò sí wòye ṣe lòdì sí òfẹ́ rẹ̀ wòye ṣe lòdì sí òǹkè Ọlọ́run ó gbé kalẹ̀ lówájú rẹ̀ yàtọ̀ sí yìí ni ikọ̀ àbọ̀ ọ̀nà tán ikọ̀ wé alẹ́ òun kó mo dé wé lè ṣùmọ́ ikọ̀ mọ̀dẹ̀ bá wọn bọ̀rìṣà mọ́ ikọ̀ mọ̀dẹ̀ bá wọn ṣàgbèrè mọ́ ikọ̀ mọ̀dẹ̀ bá wọn jínigbé mọ́ ikọ̀ mọ̀dẹ̀ bá wọn ṣe ohun burúkú kan pani ajayé ikọ̀ mọ̀dẹ̀ bá wọn ṣe ikọ̀ ya wé alẹ́ òun. Ẹ̀rọ àmúrẹ̀ kọ́ bá ti gbélé Jésù àwọn dọ̀dẹ̀ lé yìí ni ọlọ́gbọ́n òun nítorí ọjà imú o. Ikọ̀ àbọ̀ asòkè líbe nínú ìfihàn orí 4 ẹsẹ̀ 11 ó pé Jésù kúnrẹ́rẹ́ àṣẹwá àṣẹbọ̀ ikọ̀ asọ̀dọ̀ òun kọ̀ ya sí mi ní Mátíù orí 11 ẹsẹ̀ 29. Ikọ̀ asọ̀dọ̀ òun kété rákẹ́ ṣuṣẹ́ kan yíjàkú di òwúwo kan dílé ọ lórí. Ikọ̀ asọ̀dọ̀ òun wọn à mú òsinmi kọjá pé ọjìnà wọn à mú sinmi wọn à mú kọ́ ikọ̀ á síbi ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn Jésù ké sí ọ ẹ̀rọ akọ́bá ti dàtú bí kan ṣe ọmọ Ọlọ́run èèyàn láàlépa àtòpé nínú rẹ̀ Ọlọ́run ajé yóò débẹ̀ o lẹ́yìn ayé rẹ̀ òpè kó pè ọ́ ọkúnrẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ̀sùn kankan yọ sílẹ̀ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.